ìjà Wàsíù Àyìndé àti ìyàwó ẹ̀ gbọ́nà míì yọ. Lizzy Anjorin àti obìnrin kan má wọ̀yá àjà. Ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ sí Ìyábọ̀ Òjó lẹ́yìn tóun àti Lizzy Anjorin pàdé nílé ẹjọ́. Ẹ jókòó ẹ gbọ́ ròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ó dàbí wípé aáwọ̀ gbọ́nmi-sí-omi òtó tó wáyé láàrin Wàsíù Àyìndé K1 The Ultimate àti ìyàwó ẹ̀ ti fẹjú sí i. Àfi táwọn èèyàn tí Wàsíù ò lè kọ̀rọ̀ sí lẹ́nu bá wọn dá sí i. Pàápàá jùlọ àwọn ọmọ Wàsíù ò ṣe gba títí Emmanuela. Ọ̀kan lára àwọn ọmọ Wàsíù ìyẹn Dámilá sì ń fi ṣe yẹ̀yẹ́ tó fi ń ṣẹlẹ́yà. Èyí tí wọ́n ní ó lè jẹ́ kíjà náà má tètè parí. Ohun tá a gbọ́ ni pé obìnrin náà fẹ́ kó jẹ́ pé òun nìkan ló máa wà pẹ̀lú ọkọ rẹ̀ nígbà gbogbo tó sì ní àwọn ọ̀rẹ́bìnrin Wàsíù lára rẹ̀ tó sì jẹ́ pọ̀pọ̀ nínú wọn kò sí fífẹ́ láàrin wọn. Ohun tá a gbọ́ ni pé wọ́n ní arábìnrin náà kẹ́ ẹ̀rọ àwòrán láti máa sọ fún ẹni tó bá ń wọlé tàbí jáde nígbà tí ó bá sí nílé èyí tó ní kó mú kí inú bí Wàsíù lọ́pọ̀lọpọ̀. Ohun tá a tún gbọ́ pé tó fàjà láàrin wọn ni bíjà ṣe parí láàrin Fathia ọ̀kan lára ìyàwó K1 tó ti kó kúrò nílé tẹ́lẹ̀ rí. Àwọn èèyàn sọ pé bàbá Fathia kópa ribiribi nínú ayé Wàsíù. Ó wà lára ìdí tí Wàsíù fi ṣègbéyàwó lábẹ́ òfin pẹ̀lú Fathia. Fathia sì ti bímọ 3 fún Wàsíù táwọn èèyàn sì gbà wọ́n níyànjú pé kí wọ́n parí ìjà wọn torí pé ọjà tọ́mọ ti wọ̀ ni. Ìjà tó parí yìí ni wọ́n ní kò dùn mọ́ Emmanuela nínú torí pé kò fẹ́ pín ọkọ rẹ̀ pẹ̀lú ẹnikẹ́ni. Èyí tó tún mú kọ́rọ̀ náà fẹjú sí níbi tí ó ṣe jẹ́ pé àwọn ọmọ Wàsíù fẹ́ràn Fathia lọ́pọ̀lọpọ̀. Èyí tó tún mú káwọn èèyàn gbà pé ìjà wà láàrin tọkọtaya náà ni bí Emmanuela ṣe gba ìlú òyìnbó lọ lásìkò ọdún iléyá èyí tí kò ṣẹlẹ̀ rí látìgbà tóun àti ọkọ rẹ̀ ti fẹ́ra. Èyí tó tún fà ní bí àwọn ọmọ Wàsíù ṣe fẹ́ wá bá ṣe ọdún iléyá tí àárín òun àtàwọn ọmọ náà ò sì dùn mọ́ wọn tíjà sì ti wà ńlẹ̀ pẹ̀lú òun àtọkọ rẹ̀ tó jẹ́ pé kò ní sí ẹni tó máa bá sọ̀rọ̀ ló ṣe mú gba ìlú òyìnbó lọ. Ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ pé obìnrin Emmanuela náà ò sọ kankan pé ìjà wà láàrin òun àtọkọ òun tàbí kò sí jà ṣùgbọ́n tó jẹ́ pé fídíò lóyìnbó ló gbé sí i. Ohun tó mú káwọn èèyàn gbà pé ìjà wà láàrin wọn ni bí ọmọ Wàsíù ìyẹn Dámilá ṣe sọ pé tó bá tiẹ̀ ń gbé pamọ́ pé ìwọ àti Wàsíù kò kóra yín sílẹ̀ àwa mọ bí ẹni sọ́rọ̀ ń dùn tó fẹ́ kéṣe máa ń ṣe. Èyí tó mú káwọn èèyàn sọ pé lóòótọ́ ìjà ń bẹ́ sí láàrin àwọn méjèèjì lóòótọ́ o. Èyí tí wọ́n ní kí Emmanuela èyí tó wọ́n sọ pé kí Emmanuela yan ẹlẹ́bẹ̀ sí Wàsíù kíjà náà lè parí káwọn èèyàn má bàa fi ṣe yẹ̀yẹ́. Nítorí ọmọ Ìyábọ̀ Òjó ìjà ńlá bẹ́ sílẹ̀ láàrin Lizzy Anjorin àti Yinka TNT. Ohun ìyàlẹ́nu ló jẹ́ fáwọn èèyàn wípé ìjà lè bẹ́ sílẹ̀ láàrin Lizzy Anjorin àti Yinka TNT. Nítorí táwọn èèyàn bá ń bú Lizzy Anjorin Yinka máa ń dúró tì tó sì máa ń ṣègbè lẹ́yìn ẹ̀ tó sì máa ń gbèjà rẹ̀. Ṣùgbọ́n ní báyìí o Lizzy Anjorin ti bú Yinka ó ní alátẹnujẹ ni ohun tó máa jẹ ló ń wá látàrí fídíò kan tí Yinka ṣe tó sọ pé káwọn èèyàn tó bá ń bára wọn jà kó má bu ọmọ ara wọn nígbà tí ọmọ ò bá ti dá síjà wọn tàbí gbé lẹ́yìn ìyá wọn àti wípé èpè tó ń ṣẹ́ fún àwọn yẹn tó tún ṣẹ́ fún ọmọ wọn yẹn ó kù díẹ̀ káàtó. Bó tilẹ̀ jẹ́ pé Yinka ò dárúkọ ẹnikẹ́ni o gbogbo àwọn èèyàn sì ti mọ̀ pé Lizzy Anjorin ló ń bá wí látàrí èpè kàbìtìkàbìtì tó ń ṣẹ́ fún Ìyábọ̀ Òjó àtàwọn ọmọ rẹ̀. Tí Yinka sì dáhùn pé ohun tóun ní ó tóun ń jẹ àti pé òun máa ń fúnyàn ni ebi ò sì pa òun ò sì ṣe ohunkóhun láti gbowó lọ́wọ́ ẹnikẹ́ni lórí ẹ̀rọ ayélujára. Òun sì kúrò lẹ́ni táwọn èèyàn máa fún lówó láti bá tèèyàn jẹ́. Òun bọ́ síta láti sọ pé káwọn èèyàn má ṣépè fún Priscilla. Bẹ́ẹ̀ náà lòun ṣe nígbà tí àwọn èèyàn ń bú Florida ọmọ Lizzy Anjorin pé káwọn èèyàn yé ṣépè fún Florida. Òun ò sí nínú ìmùlẹ̀ kankan pẹ̀lú ẹnikẹ́ni tọ́mọ ẹnikẹ́ni bá ṣe nǹkan òun máa bá a yọ̀ òun sì máa kí kú oríire. Tí Lizzy Anjorin sì dáhùn pé òun ò fẹ́ gbórúkọ òun lẹ́nu Yinka mọ́ o kó má jẹ́ kóun tú àwọn àṣírí rẹ̀ kí kálukú máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ ni. Ó dàbí wípé báwọn èèyàn ṣe ń wú Ìyábọ̀ Òjó lórí rẹ̀ ń dé bá a sí lórí rẹ̀ ń pọ̀ sí fún látàrí bí iléeṣẹ́ tó ń ṣe ọṣẹ ìpara fi ṣe aṣojú wọn tí iléeṣẹ́ tó ń ṣe ọtí ẹlẹ́rìndòdò pẹ̀lú sì fi ṣe aṣojú wọn tí fíìmù rẹ̀ Làbákẹ́ Olódò sì ti gbowó iyebíye ní sinimá.